ní Lagos State ní Nàìjíríà nílẹ̀ Yorùbá kí nípa problem fún wa ni pé a mọ bí tí aburú tí wọ́n ń bá wa aburú tá a sì mọ bí tí wọ́n ń bá wa yìí kò dẹ̀ síbi tó ti fà á tayọyọ àwọn Fúlàní náà ti fà á. Ẹ mọ wo ilé ọba kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá pálásì ọba ni ó wà ń bẹ yìí ẹ̀ẹ́dì táwọn Fúlàní ó dá ibi tán ti ṣe mẹ̀súyà kalẹ̀ níwájú ẹ̀ kò sí nǹkan tán fi ṣe mẹ̀súyà yẹn ni pé tá bá fẹ́ poison ọba yẹn ó yìí sì láti poison kábíyèsí ẹgbà súyà ẹ̀kejì ńbẹ ó sùn yìí sì fún wọn káàdì mọ gbogbo àwọn èèyàn tó bá fẹ́ máa wọnú pálásì ńbẹ lọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́ ńbẹ nìbàdàn ńbẹ lẹ́kọ̀ọ́ gbogbo pálásì àwọn ọba ńláńlá ẹ̀rí àwọn Fúlàní yẹn àwọn Haúsá yẹn wọ́n á jòkó ńbẹ wọ́n á láwọn ṣe mẹ̀súyà so ibẹ̀ náà ti ń wọlé sí wa láì tá à ń jẹ lákọ̀ọ́kọ́ nù àfúrásì yìí ẹ̀kejì wọ́n ṣe lu agbára lérí north tágbà gbìjọba àwọn Haúsá àwọn Fúlàní bá ṣe gbàjọba àwọn Haúsá òun náà wọ́n tún computerize ọpọlọ àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá again torí pé wọ́n ti sọ àwọn Haúsá lọ́hùn di dìdìrìn orí kankan ṣe mọ́ wọ́n wá fẹ́ lo agbára yẹn pé káwọn fi lè mú àwa náà níbí kí ni agbára tó fẹ́ lò ní pé ijó lẹ gbọ́ ọmọ Yorùbá kan nìbàdàn lẹ́kọ̀ọ́ lọ́yọ̀ọ́ ní Kwara tó wá lóun lọlẹ̀ Haúsá Kánò yìí pé wọ́n ń jà sílẹ̀ àbọ̀mọ̀ Yorùbá kan wà ní Àbújá ó wá ní pé ẹ bá pé wọ́n ń jà sílẹ̀ ó lóun fẹ́ du kinní kan bàì túláàsì àmọ́ níbi àwọn fẹ́ gba nǹkan bàì túláàsì ní nǹkan tí èsì ṣe rí lẹ̀ wọn so wọ́n wá fi ẹ̀sìn Islam kọ́fọ̀ ojú so àwọn èèyàn wa tó sì jẹ́ dìdì nínú àwọn aláàfáà náà torí pé jẹ́ kinní wọn kò yé wọn so wọ́n fi Islam kọ́fọ̀ ojú nísìn Yorùbá ló ní Nàìjíríà àwa ti wà Nàìjíríà nísìn more than 1000 years ni Yorùbá ti exist after tí Yorùbá ti wà exist ní Nàìjíríà ní 800 years làwọn Fúlàní ṣẹ̀ṣẹ̀ dé láti Sokoto ní 1802 ìgbà tán wá dé wọ́n wá ní kí ọba Sokoto Sultan Sokoto kó jẹ́ olórí fún gbogbo ọba Nàìjíríà torí pé ó jẹ́ Mùsùlùmù ṣé àwọn ọba tó wá bá ń bí sáwọn èsè Mùsùlùmù lérí ilẹ̀ wa ọba Sokoto ní sè olórí gbogbo ọba Nàìjíríà adákẹ́sí yìí torí pé ó jẹ́ Mùsùlùmù so àwọn ọba tí wọ́n èsè Mùsùlùmù kèfèrí ni wà bí so àwọn èèyàn ọjà fún yẹn mọ́tà bá wà bẹ́ẹ̀ lọ́wọ́ Aláàfáà ilẹ̀ Yorùbá wípé ẹ jẹ́ ẹ kún mi gẹ́gẹ́ bí chief mọ́ gbogbo ilẹ̀ Yorùbá ẹ kún mi ká fèsì àwọn náà tí wọ́n gbọ́ wọn mọ́ kéwù jù mí lọ wọn ò dé máa rábù kéfà tẹ́kítùbù àtàwásíbù bèsìtìkìlá bèbàṣẹ̀lá sádàtẹ̀mílá yẹn fìlẹ̀ kọ́ọ̀nù ìkẹ́tẹ́lẹ̀ fi dìbẹ́ ní Saudi mọ̀ mọ́ jù wọn lọ torí ìran tábẹ́ máa kílèmù pé àwọn làwọn nẹ́ẹ̀sì kìí ṣe ìran yín King Saudi Arabia náà pé wọn ò sọ pé Sultan Saudi Arabia wọn ò sọ pé Emir of Saudi Arabia King ọba aládé Saudi Arabia ó ní the powerful kingdom in the world the 4 powerful kingdom in the world amẹ́rin ni kingdom àkọ́kọ́ United States of America tẹ́ bá wo logo United States of America ẹ̀rí pé wọ́n gbé adé sórí pẹ̀lú ọ̀pá wọn lọ́ba yìí aládé ni wọ́n United Kingdom British Queen Elizabeth of England aládé ni United Arab Kingdom Saudi Arabia aládé ni United Yorùbá Kingdom Oòduà aládé làwọn náà ibo lẹ ti wá jọmọ́ ìran àgbáyé tẹ́ fi fẹ́ máa control àgbáyé ṣé láwà ni wọ́n ń wé ní Saudi ni àbíláwà ni wọ́n ń wé lamẹ́ríkà àbíláwà ni wọ́n ń wé ní British tó wọ́n èsì ìran kẹ́kẹ́ tẹ́lẹ̀ tó wọ́n tán fi lè fojú jọ wá lágbàáyé ìran wọn lò sí wa but àwọn èèyàn wa wọ́n ń ta àwọn èèyàn wa sóko ẹrú so agbọ́dọ̀ mójútó tọ̀hún níta bá fẹ́ kí Buhari ó wọlé yóò wọlé but agbọ́dọ̀ change system wa lérí rotation náà ọba Sokoto kò lè máa jẹ́ chairman ọba lọ láéláé tó náà bá Ọọ̀ni fẹ́ ni wọ́n sì bá Aláàfin Ọ̀yọ́ ni so a máa rotate tí ọba Sokoto bá lọ́dún mẹ́rin ọba ilẹ̀ Yorùbá Aláàfin Ọ̀yọ́ Ọọ̀ni fẹ́ àwọn náà lọ́dún mẹ́rin kó gbé lọ sílẹ̀ Ìgbò ọdún mẹ́rin tá a bá fẹ́ wà ní Nàìjíríà tá a bá fẹ́ wà ní Nàìjíríà kálukó jẹ́ regional gbanọ̀rọ̀ píkà.